gbọ́ o. èdè yìí kò gbọ́dọ̀ parun. àní Masoyinbo ń bí o. ọ̀rọ̀ yìí kò gbọ́dọ̀ lọ. Kamari Masoyinbo ń bí. Kamari Mama Soyinbo. Kamari Masoyinbo ń bí. Kamari Mama Soyinbo. Ẹ káàbọ̀ sí àkọ́tún ètò yín ètò Masoyinbo gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe mọ̀ pé tẹ́ bá ti dórí ètò yìí ẹ ti ní ẹgbẹ̀lẹ́gbẹ̀ kan náírà pẹ̀lú ọkọ̀ bọ̀gìnì láti ọ̀dọ̀ àwọn remimatics ọkọ̀ yín lélẹ́yìí báyìí mi ò mọ̀ bẹ́ẹ̀ ṣe máa pín iléeṣẹ́ Prune ni wọ́n ṣe agbátẹrù abala tí à ń wò lọ́wọ́ yìí ẹ tún ní ẹgbẹ̀lẹ́gbẹ̀ kan ẹ máa pín yẹn náà ni ṣùgbọ́n mo mọ̀ pé bọ́lọ́run ṣe ń jọ́lọ́run ibi tó máa lalẹ̀ wù sí náà àmọ́ ibi tó máa dé lẹ́yọ̀kọ̀ tí wọ́n ní tẹ́ bá lọ pẹ̀lú ẹgbẹ̀lẹ́gbẹ̀ kan ẹ máa gbalẹ̀ l'Abuja. Odindi Abuja. Báwo ni ilẹ̀ yẹn máa ṣe tóbi tó? Kókó báwo ni ilẹ̀ yẹn máa ṣe tóbi tó? Máa fi wá sí ìṣòro. Máa fi wá sí ìṣòro pàdé mi. Wọ́n sọ pé fẹ́ fọ́ ẹ lẹ̀ o ò fẹ́ mú máa ṣe tóbi tó ni. Ṣáà máa fi wá sí ìṣòro. Kò jẹ́ pé àwọn adébẹ̀jẹ̀ máa fọ́ adé ilẹ̀ ṣínkiri báyìí. Àṣàdé ti bẹ́ẹ̀ ni. Ilẹ̀ ńlá gbàǹgbà làwa fẹ́ o. Gbàǹgbà tó bá ṣe pé ẹ wà ní ẹgbẹ̀rún lọ́nà ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta ẹ máa gbalẹ̀ l'Ákúrẹ́ ṣùgbọ́n mo mọ̀ pé Àbújá yẹn lójú yín wà mí. Mo like Àkúrẹ́ náà. Bàbá mi yọ láìkì yẹn. Àkúrẹ́ náà dá. Bàbá mi yọ láìkì yẹn. Àbújá lọ. Àkúrẹ́ ló dájú báwo rí. Ìwọ ló ń kó bá mi lórí ètò yìí. Báwo lè fi ṣe kó bá ìbọn ló ń sọ̀rọ̀ lọ? Ẹ̀gbọ́n yẹn rọ̀ o. Bá mi yọ náà yẹ. A dà fún ẹ Vector. Wọ́n ní máa ṣòjóró náà. Ṣé ti jí ẹyọ kan? Mi ò kí ń jáde. Ṣé mọ̀, a ní kán ṣe lọ́tọ̀ọ̀tọ̀, wọ́n ní rárá, wọ́n ní dandan pé wọ́n fẹ́ jọ wà. Pààyàn rẹ̀ náà yẹn ni. Má fòyà ni màá sọ. Dípò má wọrí. Ó dáa. Ẹ ti ní ẹgbẹ̀rún lọ́nà ọgọ́rùn-ún ló wà ńlẹ̀ fún yín báyìí o. Ó dẹ̀ kì í síbẹ̀. Chai. Nísinsìnyí. Èbó kọ́ yẹn. Mo kàn ń èmi náà mo ń sin yín jẹ ni. Ó ṣe àsín. Ẹ jẹ́ àwọn bá lọ. Èmi lásín. Ẹni tó ń síyàn jẹ́ kí láti pé ìṣàwẹ́ lásín rí ni. Orí yẹn sọ ọ̀rẹ́ mi. Ó ti yẹ. Orí yẹn sọ. Tẹ́yìn máa ń gbówó àwọn máa gbẹ̀jẹ̀ ẹ má jẹ́ sọ. Èmi mi ò ní sọ̀rọ̀ máa tẹpá mọ́ṣẹ́ mi àbí wọ́n ní kì í bá wọn jókòó àbòsí àyè wádà mi ò lẹ́sbìsì yóò bẹ́ẹ̀ yẹn ọ̀nà mi pọ̀ iṣẹ́ mi ní priority bá mi yọ náà yẹn èmi olùkọ́ ni mi bá mi yọ náà yẹn. Ẹ sọ pé olùkọ́ ò lè sọ òyìnbó náà. Là bá mi tún yọ náà kejì yẹn. Olójó ni máa yìí. Má dà ọ́ lọ. Bá mi yọ máa nìyẹn. Olójó arákùnrin yìí olójóró ni. Bá mi yọ iye yẹn. Sọ yẹn mo sọ síta náà. Bá mi yọ náà yẹn. Irọ́ mi ò sọ. Wá lọ. Má lọ sí. Má sọ̀rọ̀ mọ́. Má lọ sí. Má lọ. Lọ́wọ́ yìí má sọ̀rọ̀ mọ́. Gẹ́gẹ́ bí mo ṣe máa ń sọ pé ifá tó bá gbéni làágúnyán fún òòṣà tó bá gbéni báyìí là ń pa bíi bọ àwọn iléeṣẹ́ kan wà tí wọ́n ń kìn wá lẹ́yìn láti rí wípé èdè yìí àṣà yìí ò parun ìkan lára wọn ní iléeṣẹ́ Prune tẹ́ bá fẹ́ fi owó ránṣẹ́ láti ibikíbi lágbàáyé wá sí ilé
iléeṣẹ́ Prune ní kẹ́ máa lò láti fi owó ránṣẹ́ sílé. Kí lẹ wá nílò láti ṣe? Kẹ́ gba Prune sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ alágbèéká yín, kẹ́ lo Masoyinbo gẹ́gẹ́ bí ìlànà àtọ̀ láti wọlé ló bá tán. Àǹfààní tó sodo sọ́dọ̀ wọn kéré gan. Bí àpẹẹrẹ, ẹ lè jẹ ìwé pélébé láti lè ra nǹkan tó bá wù yín ní ilé ìtajà ńláńlá káàkiri àgbáyé, àbí kẹ́ jẹ ìwé ìrìnnà ọ̀fẹ́ láti lè fò láti ibì kan lọ sí ibì kejì èyí tẹ́ bá fẹ́, àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Kí lẹ wá ń dúró ṣe? Ó yá, ẹ bẹ̀rẹ̀ sí ń lo Prune lénìí, ẹ gbà á, kẹ́ dẹ̀ bẹ̀rẹ̀ sí ń lò lénìí, kẹ́ wá jẹ́rìí ọ̀rọ̀ mi. Ire o, pum. Ẹ dúró. Ẹ pẹ̀lẹ́. Àpẹẹlẹ kí ni? Tí bá tún sọ̀rọ̀ sí ẹ tún fi ṣùgbọ́n SEUN KUTI yín rèé, Vector yín rèé, wọ́n ti wà ní fún oníbèrè àkọ́kọ́. Ta ló fẹ́ kà ní? Ẹ tún bèrè àkọ́kọ́ ní. Ẹ ní sùúrù. Kí ni ìtumọ̀ Masoyinbo Babela? Mo mọ̀ yẹn. Ẹ dúró. Ìbéèrè kan nìyẹn. Ibi báyìí ni. Ẹ sì. Sí báyìí, ọlọ́wọ́ Ètò tí a wá ṣe lónìí. Wọ́n mọ̀. a gbọ́dọ̀ sọ Gẹ̀ẹ́sì. Ẹ ní sùúrù. Bẹ́ẹ̀ni. Ẹ dá padà. Vector, ẹ mú wá. Ìbéèrè lélẹ̀. Ok. Báyìí yóò ké yẹ. Ó yá. Vector, wọ́n ní. Kí ni ọ̀rọ̀ Yorùbá fún protest? Irọ́, o láti sọ. Protest. Ẹ fi kí ló No, ń bá pè mi sí? yọ no yẹn. Ẹ fi kí ló ń pè sí náà? Ẹ fi kí ló ń pè ọjọ́ nìyẹn? Ẹ fi kí ló ń pè sí pé kí ló ń pè sí? Bá mi yọ náà yẹn. Kúkú pa gbogbo ẹ̀ rà. Bá mi yọ náà yẹn. Vector, máa lò sí. Sí. Dúró ná. Kí ni protest ní Yorùbá? Ẹ fi sí. Ẹ máa dẹ́yẹ̀ kan padà nítorí ẹ fi kí ẹ lè kọ́ báyìí. Bá mi dẹ́yọ̀ kan padà. Ó yá, bá mi dẹ́yọ̀ kan padà jù. Ìlú láti bàtẹ́ ibi tẹ́ ti ṣòjóró yẹn la máa ti dá padà. Ibi tẹ́ ti ṣòjóró lẹ ti máa dá padà. Ibi tẹ́ ti ṣòjóró yẹn la máa ti dá padà. Níbo ni. Ibi tẹ́ ti kọ nǹkan tẹ́ ní ká má kò lè tó. Òjòrò yìí. Ibi tẹ́ ti ṣòjóró yìí la máa ti dá padà. Bá mi jù. Ó yìí lọ sókè díẹ̀. Fi fún ọ. Kí ni ọ̀rọ̀ Yorùbá fún? Kí ni? Fún kinní yìí. Irú ọ̀bọ̀ wọn fi. Bá mi bọ̀ tí ẹ bá mi yọ bọ̀ tí. Ìjà òmìnira. Ṣùgbọ́n wọ́n fi. Èdè Gẹ̀ẹ́sì fi kọ́. Kí ló ń pe kinní yìí ní Yorùbá? Wọ́n yan. Ìjà òmìnira. Ni protest. Kí wọ́n ní? Èmi ò mọ̀. Ìkan tèmi mọ̀ lèmi ti sọ yẹn. Ìjà òmìnira ni protest. Kí wá ní ìtumọ̀? Ìfẹ̀hónúhàn. Ìfẹ́ kíni? Ṣé èdè wo lẹ ń sọ yẹn? Ìfi ẹ̀hó inú hàn. Ẹ̀hó inú. Kí ni ẹ̀hó inú? Ẹ̀hó ó tómi bá hó láti fi. Báwo ló ṣe wá yan mọ́ èdè Gẹ̀ẹ́sì tẹ́ kọ síbí? Tí ẹ̀hó inú lè wà lórí báwo ni Yorùbá sọ onírúurú ọ̀nà. Oríṣiríṣi ọ̀nà ni ẹ̀hó inú lè gbà yọ. Àṣà. Lọ́rọ̀ kan, ìjà òmìnira nìkan tó ń pè nǹkan tí yan. Kí ni òmìnira? Òmìnira ni. Má sọ o. Kò sí ní ìbéèrè mi. Má sọ. Kò sí ní ìbéèrè. Tó bá ṣe mọ̀ pé olè lárakùnrin yìí. Kò sí ní ìbéèrè. Olè lára. Kí ni òmìnira? Lédè wo? Mọ̀ túmọ̀ òmìnira ni. Kí ni? Ṣé mọ̀ túmọ̀ ẹ̀? Mo fẹ́ àlàyé sí. Àlàyé báwo? Káwọn èèyàn ní òmìnira. Wà láyé yẹn nínú ọkọ̀ tí nínú ọ̀sẹ̀. Káwọn èèyàn ní òmìnira. Síbí amúlélẹ̀. Kí ló túbà kó tún ṣe? Kó túbà kó tún ṣe. Àbí? Kó tún ṣe. Gbogbo ẹ̀ náà jọjọ. Kàlàkùtà lèmi dàgbà sí. Mi ìdàgbà sí ìlú yín tẹ́ tí ń sọ Yorùbá. Yorùbá tó dẹ̀ fi wọnú ilé wa
èdè wo lẹ ń sọ ní Kàlàkùtà? Mi mọ bó ṣe ń sọ Yorùbá bọ̀ èdè Èkó. Bàbá mi yọ bọ̀ tí yẹn. Ṣùgbọ́n ọ̀rọ̀ Èkó ni èdè Èkó ni wọ́n máa ń sọ lẹ́kọ̀ọ́ dáadáa. Bẹ́ẹ̀ ni. Ibo wá lẹ́kọ̀ọ́? Ilẹ̀ Yorùbá. Fún wọn ní ìbéèrè kejì wọ́n ṣì yẹn. Báwo la ṣe ṣí? Òjòrò ni. Yóò ná èmi gan máa kà béèrè fún yín torí. Má kà á mọ́ àwọn máa kà nǹkan fún ara wa olójòrò ni máa yìí. Bá mi yọ máa yàn. Kí ló wá kú tàfẹ́ kà báyìí? Kí ló ṣe ẹ̀kọ́ sí ibà? Ó dà pé àwọn ajẹ́kọ̀ọ́ kà ọ́. Jẹ́kọ̀ọ́ kà. Àmọ́ mo jẹ́ ti mọ̀. Mo ṣe kà. Mo ò mọ̀. Ọ̀rọ̀ onípọ́nà ni àjà. Àjà. Sọ ohun mẹ́ta tí àjà túmọ̀ sí. Àjà. Kí tún ni àjà? Kí ni àjà? Tẹ́ bá gbọ́ àjà kí ni? Ẹ fún mi láwọn àpẹẹrẹ ìbéèrè. Òun àpẹẹrẹ yẹn náà ni mo fẹ́ kẹ́ sọ fún mi. Ní kí ẹ fún mi láwọn àpẹẹrẹ ìbéèrè tẹ́ ń béèrè. Bíi fún mi ní ọ̀rọ̀ onípọ́nà mi tó ní ju ìtumọ̀ kan lọ. Àjà. Tó bá pè nǹkan ní àjà kí lọkàn yín sọ? Ó ní ju ìtumọ̀ kan lọ. Ṣé nǹkan tó ń sọ nìyẹn? Kí ni àjà? Ṣé pé àjà tá à ń sọ yìí sí wọ́n ṣe lò nínú ìbéèrè tẹ́ béèrè yẹn? Ó dà kí làjà? Ṣé ẹ tún máa dá mi lẹ́nu kẹ́ tún wá bí mi ní nǹkan tí mo bí yín? Ó dà kí ni àjà? Kí ni àjà? Ẹ lò ní ẹ fi pèdè. Ọba yẹn kábíyèsí ti wàjà. Kí ni àjà yẹn? Mo mọ̀ pé kò ṣe ikú náà. Èmi ò mọ̀. Kábíyèsí ti wàjà. Wà náà. Ṣé kò ń ṣe pé tọ́rọ̀ bá ní. Ọlọ́run tí kábíyèsí bá ti ṣaláìsí ni kó wàjà. Ìyẹ́ kí ni? Ṣé ìyẹn kọ́? Ìyẹn ni. Ṣùgbọ́n kí ni àjà? Vector, nǹkan tó sọ ní àjà, àwọn ọ̀rọ̀ tó bá ní ìjà nínú. Irọ́ tó bá ní títúmọ̀ ẹ̀ bá pé méjì, títúmọ̀ ẹ̀ bá wà kí ni underground ní Yorùbá? Abẹ́lẹ̀. Ogun abẹ́lẹ̀. Kí ni underground? Àjà. Àjàlẹ̀. Okay. Máa yọ òkè yẹn. Ṣé aṣáájú òkè mi tẹ́lẹ̀ sí? Máa yọ òkè yẹn. Bí ìṣe owó wá bá ti tàn. Àlọ́ lẹ́yìn. Ẹ máa jẹ gbèsè báyìí. Minus. Bá mi yọ minus yẹn. Níbo ló ti fẹ́ yọ? Rárá, a máa kọ́ ni. Lárọ̀kọ̀ àwa la bá tún wá fún yín lówó báyìí. Bẹ́ẹ̀ ni. Ìyẹn náà tún lọ. Ṣẹ́rí, kẹ́ máa dúpẹ́ ni o. Àwọn èèyàn wá bí. VC má sọ̀rọ̀ mọ́. Kí ló pe ọ̀rọ̀ yẹ ìhónú. Ẹ̀hónú, ìfẹ́ ònú hàn. Afẹ́fẹ́ ìfẹ́ ònú wa hàn yín sí. Àṣemọ́. Àṣemọ́. Òjòrò lẹ ṣe náà. Bàbá náà yẹn náà. Òjòrò lẹ ṣe. Ẹ kọ èdè tẹni ká má sọ ẹ kọ sínú ìbéèrè ẹ wá ní ká kà. Ṣebí ètò la wá. Ẹ ti ṣòjóró àti ṣe dáadáa. Kí làkọlé ètò yín ṣáà kéréke la wá pé ni. Nítorí tí o bá sọ pé òun fẹ́ lọ jẹṣu. Kí lẹ̀ ń sọ? Mo ń fún yín ní àwọn àjà ọ̀rọ̀ náà. Àwọn àjà. Mọ̀ yẹn yẹn tí gbọ́ Yorùbá níbẹ̀ pé mo fẹ́ lọ jẹṣu. Tí mo kí n lọ jẹṣu. Kí ni? Ṣé bí bá ń pààyàn tẹ́ bá fẹ́ jẹun kí lẹ fẹ́ lọ jẹ? Mo fẹ́ lọ jẹṣu. Ṣé iṣu tún nítumọ̀ míì ni? Ẹ̀hónú ọ̀rọ̀ yẹn. Wàá rògò báyìí torí ọlọ́. Ẹ̀hónú ọ̀rọ̀ yẹn. Kò ṣe nínú ìtumọ̀ mi. Ìbéèrè mi. Àjàlẹ̀ ni underground. Àjà náà ni ceiling, attic. Àjà ni. Yorùbá ní ọ̀rọ̀ fún
mo jẹ́ sí mọ̀ lẹ́ni pé àjà sílẹ̀ ló ń jẹ́ bẹ́ẹ̀. Àjà kí wá lórùlé? Roof. Báyìí ṣe roof yẹn. Ìbéèrè tó kàn. Ẹ má sọ Gẹ̀ẹ́sì tó wà ń bẹ̀. Kí ni ọ̀rọ̀ Yorùbá fún ìsàlẹ̀ Èkó? Lagos Island bí o ní ìsàlẹ̀ Èkó Láfíàjì. Èkó. Kí ló kàn mí kan Láfíàjì? Ìsàlẹ̀ Èkó. Ó yá kí ni island ní Yorùbá? Mi ò mọ̀. Ìkan tá à ń pè Èkó, ìsàlẹ̀ Èkó ló ń pè ní ìkọ̀tẹ́kọ̀ sórí pépà yẹn. Sórí ìwé yẹn. Ṣé àṣà àti gbìyànjú? Òótọ́ ni àti. Kí ni island ní Yorùbá? Èkó. Téèyàn bá sọ pé òun lọ sí Èkó, ibo ló ń lọ? Téèyàn bá lóun lọ sí Èkó, ibo ló ń lọ? Ó dáa. Ṣé island tó wà ní òkè òkun yẹn Èkó náà ń pè? Èkó everywhere. Everywhere. Èkó ni gbogbo ẹ̀. Ilé ìtẹ́kọ̀ síbẹ̀ ẹni pé. Ó dáa, kí ni island ní Yorùbá? Ìsọ̀kalẹ̀ ojú. Áńgẹ́lì eléyìí òpin rẹ̀ o. Erékùṣù ní island. Erékùṣù. Erékùṣù. Erékùṣù Èkó, Lagos Island. Erékùṣù. Báwo lè ṣe fẹ́ mọ̀ pé kò ṣe pé ẹ̀yin fúnra yín lè máa. Kò ṣe jẹ́ ilẹ̀kùṣù, ó ṣe jẹ́ irélókùṣù. Ọ̀gbẹ́ni fúnra rẹ̀ ló máa ń ṣe àwọn kíní ilẹ̀. Wọ́n máa ti tó wá ṣètò wọn. Iná àdìmánì. Wọ́n ṣòjòrò fún wa. Ó yá. Wọ́n ṣòjòrò fún wa. Sọ oúnjẹ 5 tá a kì í pè pé a fẹ́ sè ní Yorùbá. Tá a ní sọ pé oúnjẹ 5 tá a kì í sè. A kì í sọ pé a fẹ́ sè oúnjẹ 5. Ìrẹsì. Ṣé wọ́n ń sọ gẹ̀dẹ̀ ni? Ṣé wọ́n ń sè ìrẹsì ni? Báwo ni ṣe wọ́n máa ń bọ ni? Wọ́n máa bọ ẹran. Wọ́n ń bọ ẹran. Tí bá ní mo fẹ́ jọ̀gẹ̀dẹ̀ náà ni. Dòdò, a máa dín dòdò. Ẹran dín dòdò. Wọ́n máa ń dín ẹran. Wọ́n dín ẹran. Wọ́n yan gàrí. Ó dáa, bàbá mi yan gàrí. Oúnjẹ tá kì í sè. Wọ́n mú gàrí. Wọ́n tẹ̀bà. Ìdúró. Wọ́n gúnyán. Wọ́n roka. Ó ti pé 5 náà, àbí? Bá mi fi dàá yẹn sí. Mo ní ti pé 5. Now. Bọ̀ kò yẹ. Báyìí bọ̀ tiẹ̀. Kò yẹ kẹ́yìn náà máa sọ èdè tẹ́níkà máa sọ. Torí èmi olùkọ́ ni mí. Ìjọba Nàìjíríà nìyí. Ìjọba Nàìjíríà nìyí. Ẹ má lọ bẹ̀. Ìjọba Nàìjíríà nìyí. Ìkọ́tà yìí lè ṣe káà máa ṣe Masoyinbo nìyẹn á ti mọ. Báwo ni wọ́n ṣe fẹ́ gbówó kúrò bí báyìí? Báwo ni wọ́n ṣe fẹ́ gbówó kúrò bí báyìí? Tí ìyọ́n ọmọ bẹ́ẹ̀ Soyinbo, ó máa ní kó máa dà á gèsì padà sí. Ó yá Ọlọ́run ọba o. Pa òwe 5 tó ní oúnjẹ nú. Wàhálà. Inú mo wí pa o. Òwe oúnjẹ for that. For that yẹn kì í sí. Òwe oúnjẹ. Ó lè ní ibi. Ìwọ tẹ́bi ò parí. Ẹ tó bá jẹ ọmọ ṣòwò ènìyàn, òwe nìyẹn. Òwe ni kéèyàn jẹ ọmọ. Báwo ló ṣe pa? Dúró. Wàá dàgbà jẹ oúnjẹ ọmọ. Dúró. Àdúrà ni ẹgbẹ́. No. Ẹni tí oúnjẹ ọmọ kò lè ká láyà. Ènìyàn. Ẹni jẹ oúnjẹ ọmọ. Kò lè ká láyà. Ó dà àfúyín. Ẹ wọ́n náà, ìdí gbogbo owó yìí. Ìgbà gbogbo owó yìí ti jáde. Gbèsè tá ti jẹ nílé. Gbèsè tá ti jẹ nílé. Nísinsìnyí tá a pààyàn.
tá bá pààyàn sí ìbá ńkọ́. Rárá. Ọlédè lápá èdè lápá. Èdè lẹ́pa pààyàn. Bísí. Ṣáàmù. A máa ka gbogbo ìgésì tèmi àti ẹ sọ ní lórí ètò yìí. A máa lọ tún wò. A máa lọ kà á. A máa mọ iye tí ká máa san. Kí ni Yorùbá máa ń pe kíní tó máa wò ní eré bọ́ọ̀lù tó máa ṣe báyìí. Èdè tanzi èdè Rẹ̀mí kò ní ìyá Ṣẹ́gun eléré bọ́ọ̀lù. Ó dà. Máa fi àwọn àmì kan hàn yín ṣẹ́rí nínú àwọn kí ló máa ń pe ABD. AFG. Ètò dà báyìí. B. V. Èyí tó wá dà báyìí. A ní V ní Yorùbá. Mo ń mú yín lọ́bì kan. Èyí tó dà báyìí. Irọ́ ó máa jẹ́ fọ́nrán ni VMAD. Ó ti wá ní. VAR. Ní bí. Tábà ti ṣe tó a máa lọ tú gbogbo nǹkan tá a sọ yìí wò. Àwọn gbogbo Gẹ̀ẹ́sì tá a ti sọ àti ibi tó ti bẹ̀rẹ̀ sí ń ṣe gbogbo màdàrú. Ó dà pé agbègbè yìí ni màdàrú yẹn ti bẹ̀rẹ̀. Agbègbè yìí. Òjòrò yẹn pọ̀ gan. Ó pọ̀ gan. Ibi ò tiẹ̀ rò pé tí bá ti dé ìbá máa ṣòjòrò fún mi báyìí lẹ́yìn. Owó ẹyọ kan lè lọ fẹ́yàn méjì ẹpọ́n yan wa kéré gan o. Àwa méjì ẹgbẹ́ ó yẹ ká bẹ̀rẹ̀ láti 10 million. 10 million báyìí ṣe 10 million yẹn. Báwo ló ṣe ń bó ṣe wálẹ̀ náà ló ṣe ń padà sókè. Sàn yẹn ká tó bẹ̀rẹ̀ o. Àti sọ ó dáa òwe tó ẹ fún mi lẹ́yọ̀ kan sí òwe tó ní oúnjẹ nú ìbáàjẹ́ oúnjẹ. Wọ́n ní dúró. Àbí ebi. Dúró mo ń bọ̀. Kò sí oúnjẹ ní òwe yẹn ni. Mo ń gbọ́. Kí lẹ sọ pé. Ṣé mi ò pòwe sínsìn? Kí ló wí náà? Ìlà kì í ga ju onírè lọ. Ìlà. Wọ́n ní oúnjẹ láti wà nù òwe yẹn. Ṣèbí ìlà máa ń yọ̀. Ṣé ìlà ni ìlú nìlà? Kí wàá lónírè? Ọlọ́run. Ẹ dáhùn ìbéèrè. Kí ló nírè? Kí ló nírè? Ẹ ṣe ìbéèrè lọ́wọ́ mi. Èmi tí mo ti ẹ̀ ń ro nǹkan tí mo fẹ́ sọ ń pa oúnjẹ. Agbàbíire. Òwe nìyẹn. Àdúrà nìyẹn náà. Báwo jìnnà yẹn? O kò ṣáà já wa lọ. Ó yá. Owó bulo ni. Ṣé owó bulo? Oúnjẹ tí baálé ilé kì í jẹ. Kí ló ṣẹlẹ̀ sí? Oúnjẹ tí baálé ilé yìí jẹ. Kí ló wá ṣẹlẹ̀ sí? Ta ni ò kí ń sè? Ìyàwó ilé kì í sè. Kò bá àkọ́kọ́ dé. Ó ní kò bá àkọ́kọ́ dé. Ẹ wá lọ ṣó o ti sọ. Sọ ọ̀rọ̀ Yorùbá márùn-ún tí àmì ohùn orí rẹ̀ jẹ́ dòdòrè. Ṣé o ti gbọ́? Ní dòdòrè. Dòdòrè. Ìwé kọ́. Dòdòrè Ọlọ́run ọba. Ẹ fún mi lápẹẹrẹ dòdòrè ọ̀rọ̀ tó lámì dòdòrè. Ìjà lọ. Ìjà lọ. Ìjà lọ. Ìjà lọ dòdòrè. Ìjà lọ tó lọ gẹ́gẹ́ lábẹ́ òmíràn ẹ ti gbàgbé. Àwọn ọ̀rọ̀ mélòó ní Yorùbá ni wọ́n máa ń lo dòdòrè? Ìjà lọ. Aláti wá ọ̀rọ̀ tó lọ pẹ̀lú àmì ohùn ìjà lọ dòdòrè. Ẹ mọ̀ pé jọ fẹ́ ṣe pọ̀ ẹ wà ní dòdòrè. Àpapọ̀. Ìjọba ni. Èèyàn kan. Èèyàn kan wọlé, dòdòrè wọlé. Ó dà ẹgbà. Kí ni? Ìjàbọ̀. Mo ń pe expo. Fẹ́ pé ọ̀rẹ́ rẹ̀. Ọ̀rẹ́ rẹ̀. Ìtumọ̀ kò sí bá ṣe fẹ́ sọ tà ní sóyìnbó náà. Ẹ sọ bá mi náà yẹn àgbègbè àtẹ wọ wọn ẹgbẹ̀lẹ́gbẹ̀ kan yẹn náà lóòótọ́.
alẹ́ èèyàn kan ṣàmà fúnra wọn lówó. ṣáà lè pọ̀ rẹ́ wa lórí fóònù ní ká béèrè lọ́wọ́ wọn. fóònù fọ́nrán fíìmù yẹn aago ní fóònù. Aago a lè pọ́nra lórí wọ́n jẹ wá lọ́kàn sí. ṣé ká máa tún jẹ yín nílẹ̀? ẹ jíjẹ láìpẹ́ yìí. láìpẹ́. ẹ kú oríire náà. èmi tiẹ̀ nílẹ̀ kan Sambisa. ta lẹ wá fẹ́ fún? èmi. àmọ́ ẹ láti Sambisa kẹ́ tó gbalẹ̀ Sambisa. ṣẹ́rí sàárín yẹn bá mi fi sí ilẹ̀ yẹn. Abuja sípà wa náà la máa lọ ra lẹ lọ́wọ́. máa yóò fẹ́ràn wa rárá. ká. jẹ́ pé agent mi. Agent. ṣe bẹ́ẹ̀ lẹ́yìn náà lẹ́lẹ́ fẹ́ lẹ̀ ṣé ká tún máa pe àwọn tó ń ta lẹ̀. onílẹ̀ ọmọ onílẹ̀ ọmọ onílẹ̀. àwọn onílẹ̀ la máa pe. wa àti dòdòrí. ìjà lọ. téèyàn bá ṣe nǹkan tí ò ṣe dáadáa wọn ni ó ṣe dòdòrí. tí ò ṣe dáadáa ó ṣe. wọ́n ní ẹjọ́ má bínú mo ṣe nù àti ṣe dòdòrè. ok. kí ló ti fẹ́ ṣe máa tún gba ìyàwó báyìí sí. òpin kò. ìwọ lè fẹ́ gbé dé. pẹ́tọ̀ kò séèyàn tó sì jẹ gbèsè tó báyìí ni. àwọn náà nìyẹn. ẹ̀yin méjì a dẹ̀ sọ fún yín. nǹkan tó bá dé náà nìyẹn. ẹ̀ṣá ló bá dé. òjò ló ṣe fún wa. àwọn wá fún ilé ẹ̀bùn ni. òjò ló ṣe fún wa. owó èèyàn kan ló fún àwọn méjèèjì. Ọlọ́run. kí ni ìṣọ̀kan? ẹ ń béèrè ìbéèrè náà ni mo ń rò tó. dòdòrè ni. ìṣọ̀kan dòdòrè ṣé question ni mi wà. question. kò sí ibo lẹ fẹ́ kọ́ sí. ó ti tó. ó jẹ ti wá irọ́ àti wá win bá a máa sọ ìdí sí lọ àti win kílẹ̀ ẹ̀ ṣe what can you do? mo ní kárí lọ. dòdòrè. mo máa rógo báyìí torí ọlọ́. wọ́n ní kárí lọ. olóòtú ètò. ẹ ti tẹ́fẹ̀ẹ́ nu. mo fẹ́ ka àwọn nǹkan tó bá pọ̀ sí abala àríwí sí show yìí. ètò yìí tó bá show kílẹ̀ fẹ́ ṣe. ẹ fẹ́ gba. We no dey fear you now. We no dey fear you. We no dey fear you again. ó tún fi kún ṣé pé in advance. kò lè kọ̀ yẹn mọ́ ẹni kókó tẹ́ ọkọ̀ tún ẹ̀ ju tún fẹ́ kọ́. Great show. Yes, bro. Great show, bro. Ain't no thing. Big up yourself. Winners. Yep. At least we break one record. Anyhow we be. I be record kúrò bí báyìí. 20. ìbéèrè tó gbẹ̀yìn lílé. ṣé bó ìkù. ẹyọ kan tó gbẹ̀yìn lílé. ka ọjọ́ tó wà nínú ọ̀sẹ̀. ìyẹn ò le. àìkú ajé ìṣẹ́gun ọjọ́rú ọjọ́bọ̀ ẹtì àbámẹ́ta. àti oṣù tó wà ní ọdún. sọyẹn tẹ́lẹ̀ o sori pé oṣù karùn-ún oṣù keje oṣù kí ni Yorùbá oṣù kìíní ó ní Yorùbá oṣù kìíní lóṣù kìíní oṣù kejì àbí oṣù kẹta dẹ̀ ṣẹrẹ ni oṣù kìíní. kí ni ṣẹrẹ mi ìgbórí láyé mi ẹ lè wá máa create àwọn nǹkan tó bá wù yín lórí show yìí gbèsè 50 million ó lè jókòó kókò jókòó sílé ẹjọ́ kọ̀ọ̀kan dẹ̀ máa dá àwọn ọ̀rọ̀ lẹ̀ kó wá máa gbé wá sórí show ẹ pé ọ̀rọ̀ yìí o ṣẹrẹ ní kíni. ẹ ti gbọ́ ṣẹrẹ èrè lẹ́ẹ̀rẹ́ dán igbe èbìbí òkú dùn ágẹ́mọ́ wọ́n ló compose ẹ̀ òun ló kọrin yìí sẹ́ òun ló kọ́ sẹ́rí
ṣé àwọn ọ̀rẹ́ ẹ̀kọ́ tó kọ́ lórí àwọn ọ̀rẹ́ ẹ̀ tó kọ́ ní orin tí wọ́n tó orin tó dánlé ẹ̀ tó ti kọ́ àwọn ọ̀rẹ́ ẹ̀ tẹ wá ń kọ́ fún wa bíi pé. àwa nìkan là mọ̀ náà. tẹ́lẹ̀ pé ẹ tí mi fẹ́ sorúkọ guest ẹ tí mò ń wò wájú tẹ́lẹ̀ òun náà ń kọ́ tẹ́lẹ̀ òun náà ń kọ́ sí ma sọ pé ẹ̀hẹ́ orin gidi lè torí màá gbé àwọn náà ń kọ́. wọ́n kọ́ ẹ̀kọ́. wọ́n ẹ̀ṣẹ̀ gbọ́ ni wọ́n ẹ̀ṣẹ̀ gbọ́ orin yẹn ni tí wọ́n mẹ́mí jùṣà jẹ́ ni wọ́n tí wọ́n ṣe gbọ́ wọ́n ti oṣù kìíní oṣù kejì oṣù kẹta oṣù kẹrin. bọ́yẹ̀ ti gbọ́ báyìí ó ti wà nínú mọ̀ wọ́n kọ̀ tù ú. ọmọ kí bàbá ti wà ní náwó bàbá ti ká orin bàbá kọ̀ kọ́ fẹ́ kó bàbá kọ̀ jùpá oya o. But on a more serious note ẹ bá kí ló o lè ṣe kọ́kọ́ mọ́ màá gbà kó kọ àwọn kìnìún yẹn lẹ̀ fún mi kí n máa lọ. Èwo ṣeré tí àkọ́kọ́ dé December so máa lọ kọ́ ọmọ mi lé. ṣẹrẹ èrèlé. ṣẹrẹ ó ní òun ní January. ṣẹrẹ ní January. èrèlé ní February. èrèlé èrè profit ilé house or home. Èrè ní ilé. Month of profiting at home. Èrèlé èrè nílé. March èrè nà èrè ní ọ̀nà. It's profiting along your path. Igbe ní April. Igbe ìgbà tó bá jèrè nílé ní February. Jèrè lọ́nà ní March. Igbe month of Thanksgiving. Wàá kígbe ayọ̀ wàá yọ̀ wàá. ABB. Only 30 December wa original 30 December l'April. Not for shame king. Pé ká. Okay. Yeah. Go on. Má bínú. ABB ní May. Ìnáwó tó ṣe ibi ti dé. Kì í ṣe AB. Oh, okay. Ọlọ́run. Má bínú. AB. Ọ̀rọ̀ míì fún Ọlọ́run ni. Wọ́n á ní tí nǹkan bá ṣẹlẹ̀ wọ́n á ní ebi á bí ẹ́. Nǹkan tó máa bí ẹ́. B need to ask. ABB ó jẹ́ point of vengeance. To ask yẹn bẹ́ẹ̀. Láti béèrè yes gbogbo ẹ̀ ẹni sùúrù. Ó ṣe. àwọn méjì náà lára mi. Kí ni yẹn? Dúró. Wà á rí sí. $1,000 lẹ́jẹ̀. Ṣé o ti dá? Ebi abíẹ́. Ebi ò lè bí. Ebi abíẹ́. Ebi abíẹ́. Àdàbí tẹ̀ bá jẹ gbèsè. Ebi abíẹ́ àdàbí kẹ́yìn méjì òwe bá jẹ gbèsè bí. Ìwọ ló kọ́ ṣòjúrò. Èmi. Bẹ́ẹ̀ni, o ṣe jàre. I didn't know what you were talking about. Ní Masoyinbo. I saw baby now. Ṣebí kébì ti bí nǹkan bí wọ́n sọ ni. Ọmọ, má jẹ́ parọ́ fún ẹ, mi mọ̀ pé Yorùbá ní ìtumọ̀ fún month of. ABB nìyẹn, month of asking, you ask. Okudu, do, surplus, month of surplus. Nǹkan tó bá Summertime. Ìgbà tó bá ti bèrè, wàá rí lọ́pọ̀ yanturu Okudu. So àwọn people tó máa. Agẹmọ, a month of care ní Yorùbá. Ṣé mọ̀ pé Agẹmọ òun náà ni ìgbà náà ṣọjọ́ Agẹmọ ní Ìjẹ̀bú. Àti pé Agẹmọ ọmọ gẹ̀ means to pamper, to care, to caress ọmọ child. Tí Agẹmọ náà ni chameleon òun náà lọ̀gá. Nǹkan tí Elédùmarè fẹ́ ká mọ̀ ni wípé tí ohun Elédùmarè bá lè ṣe fún ọ̀gá tó lè pààrọ̀ aṣọ bó bá ṣe wù ú, ẹ̀yin tẹ́ bá béèrè nǹkan ó yẹ kẹ́yin náà mọ̀ wípé ẹ máa rí gbà. Ó wá jẹ́ oṣù kéèyàn mọ̀ pé òun máa rí nǹkan tó bá béèrè á rí gbà. Ògún ìgbà yẹn là ń ṣe ọdún Ògún ó dẹ̀ máa gún fún gbogbo wa. Ọ̀wẹ́wẹ̀ ni is month of purity, well, to clean well. Ọ̀wàrà month of harvest. Nǹkan tá a bá wà wọ́n máa rà wọ́n máa dù. Bélú month of savings. Ọ̀pẹ month of Thanksgiving. So April yẹn ni 30 December. Ibi tó ṣáà wà lọ́kàn ẹ̀ nìyẹn. Wait.
savings òpin ọdún nìyẹn wà. Ẹ̀kẹ́ wọ́n á máa ṣayé lọ gbogbo ẹ̀ tó ibi tó ti ṣe rẹ tó ti ṣe gbogbo ẹ̀ tó ti kó jọ òpin ọdún ló ti máa save lẹ́yìn dẹ́tí. Rárá àwàrà ní ọ̀wàrà tó bá ti ná gbogbo ẹ̀ débi gbé yìí. Dẹ̀ láti ibẹ̀ ṣọ́ eléyìí kí ló máa abẹ́. Tó bá ti ná bẹ̀ débi gbé tó bá ti ké gbé ọ̀fọ̀ ìbíbí abẹ́ pé ìgbà pé gbogbo bá yé. Eléyìí náà yóò tẹ́ replenishing lélẹ̀. Then December time pé kò tí ì pé wàá máa. Ó pé. A ti parí. Òfin ìlẹ̀. Nice one. Àṣírí bọ́dà. It was a good lecture today. Ẹ jókòó. Mo dúpẹ́ eléyìí. Ẹ jẹ́ kí n ká ètò ńlẹ̀. Okay, náà kò ní ká kí yín dáadáa náà ni. Fi 25 sí. 25 síbo. 25 million lẹ́jọ́ ní. Wọ́n máa fún 25 million. Ó dà bẹ́ẹ̀. Ẹyọ kan sí. Mọ́tò wa dà. Tẹ́ jẹ. Tẹ́ fẹ́ fún wa. Of course. Of course. A ti jẹ gbèsè tó ju gbèsè lọ́dọ̀ ṣé ká tún máa bẹ̀rù ni. Ó sú mi o. What else can? Ó dà eléyìí kí ló wà ń bẹ̀ nà? Àpò ni fún yín. Ìkànnù wa ló ṣe àpò yìí wọ́n ní wọ́n fún wa ní pé ká fún yín wọ́n kọ Masoyinbo sí ìkọ̀ọ̀kan fún yín. Ẹ ṣé o. Bẹ́ẹ̀ kọ́ tiẹ̀ gbèsè tẹ́ jẹ ìjọ wọn máa ìkan náà. Ká máa fi kó gbèsè yẹn. Vector o láti máa check àwọn OK ẹ̀ ó ti pọ̀ jù àti now. Ṣé ìgbà okay. Má jẹ́ àjà mi báyìí. Má jẹ́ àjà mi Ó báyìí. ti sọ okay. Má jẹ́ àjà mi báyìí. Ìwọ ló ti já adé gbogbo ibi ìlẹ̀. Ìwọ ló já gbogbo owó gidi kúrò lórí kíní pẹ̀lú now. Ìwé wà bí fún òwe Kò wá. Aṣọ wà bí láti fẹ́bí Dòdòdò. Àmọ́ arógo báyìí ṣe bí èmi lẹ ń bá sọ̀rọ̀. Ìjìnlẹ̀ èdè Yorùbá. Ìwé la bí. Ṣé a máa pín ni àbí? Rárá ọ̀tọ̀ọ̀tọ̀ mẹ́rin báyìí ni. Bẹ́ẹ̀ni. Èdè Yorùbá. Aṣọ náà wà fabric place. Wow, that's nice. Ẹ ṣe o ní fabric. Ẹ ti fẹ́ yọ owó lórí that's nice. Eléyìí kẹ́ máa fi fa omi. Eléyìí kẹ́ máa fi mu tíì nìkan ni o. Kò sí nǹkan míì tẹ́ máa fi mu. Kí ló máa fi lè mu tíì àti kọfí náà ni. Ṣé ká ní dúró náà? Ẹni ká máa fi fa mi náà ni. Ṣé ẹ ti gbé ti Vector dà? Ó wà lẹ́gbẹ̀ẹ́ fún wọn ní. Kí ni 1 million? Ẹgbẹ̀lẹ́gbẹ̀ kan. Kí ni 1 billion? Ẹgbẹ̀lẹ́gbẹ̀jì. Ẹgbẹ̀lẹ́gbẹ̀ lọ́nà. Ẹ ṣé o. Báwo la ẹ sọ ilé sẹ́yìn ò ní jóná o? Èdè wo lẹ fẹ́ fi sọ? Ilé sẹ́yìn ò ní jóná. Ẹ ṣé ẹ jẹ́ kí n parí ètò ẹ gbé kíní kúrò níbí. Àkópọ̀ àwọn Ọlọ́run ọba o. Adúpẹ́ lọ Ọlọ́run Elédùmarè tó jẹ́ ká parí ètò ilé mi ọba mi ẹ jẹ́ n parí ètò. À ń ka àwọn kan tẹ fún wa kọ́ Ok, ẹgbà àkàmọ́lẹ̀ mélèé mọ́. Ẹ mú un lọ. Iye Yorùbá ọmọ ẹ ṣé o. Adúpẹ́ lọ Ọlọ́run ọba mi Elédùmarè. Bẹ́ẹ̀ ni o. Ṣé kí bí ni ti yín wà? Ok. Ẹgbẹ́ ọ̀pẹ ti choke. Mo choke is plenty. Is choke. Tèmi lélẹ́yìí ẹ ti fi bò mí. Wọ́n fẹ́ rí yín àlọ́ wa rí. Aláṣọ yìí. Ẹ show wa ní side yẹn. Bend your head like this. Ọ̀dà. Adúpẹ́ lọ Ọlọ́run ọba mi Elédùmarè ọba mi ọlọ́pọlọ tí fọpọlọ fẹ́ni tó fọpọlọ ọlọ́pọlọ nígbà tẹ́ni tó wọ́pọlọ bá wọ́pọlọ wá sílẹ̀ ọlọ́pọlọ tí ṣe àgbàlagbà mi Elédùmarè tí ń gbénú ọ̀pọ̀lọpọ̀ ọpọlọ fọpọlọ tọrọ fẹ́ni tó ń fọpọlọ ọlọ́pọlọ tí ló ń wò. A tún ti ṣe kò láìkí wa. Ọlọ́run fún wa ní oore ọ̀fẹ́ láti tún ṣe tẹ̀mí tẹ́ bá fẹ́ kópa abẹ́ fẹ́ gbọ́ wa lórí ètò yìí ẹ fi àtẹ̀jíṣẹ́ ránṣẹ́ sí òǹkà tó hàn lórí ẹ̀rọ amóhùnmáwòrán Ọlọ́run má yẹ gba ara àlejò yìí mọ́ ẹ̀rọ amóhùnmáwòrán Ọlálékan lórúkọ mi èjì ọba ní ọmọ lágbára àìgbèdì sọ̀dọ̀ fúrọ̀kọ àìgbèdì ọ̀rọ̀ tó bá. Bye everybody. Ó dàbọ̀. Ìtìjú ọ̀lẹ́wulẹ̀ fún gàdá ṣẹ̀rù bàbí. Èdè ní máa sọ ọ̀rọ̀.
kàwé yanrantí mo gboyè gíga yunifásitì. Èdè òyìnbó la fi ṣe wọ́n tún kọ́ mi ní faransé. Gbogbo ẹ̀ ló mọ́yán lórí àmọ́ ẹ wo ohun tó wú mi lórí. Èdè mi dùn ó mórí mi yá ojoojúmọ́ ni ó máa sọ. Ẹ yé pé ní vernacular ẹni lọ́gbọ́n lórí ló lè sọ. Àwọn ọmọràn ló lè gbọ́ o. Ẹ̀yin olóye ẹ sá máa fòye gbé. Kàṣà. Masoyinbo.